ìbà ní ọwọ́ Ọlọ́run, ìbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà. Bọ́mọdé bá rúbà àròkò dalẹ́, àní pasán, àní pòfo, àní kú sọ́nà bí èéfín. Mo kẹ́yìn ìyá mi nínú ilé, mo sì kí ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi lónìí káàkiri àgbáyé. Ojú yín ò ní fọ́, etí yín ò ní di, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti yín, òrògbòdò ayé ò ní lù kàn wájú. Ẹ mú báírò yín àtìwé, ẹ ká máa kọ àwọn nǹkan yìí sílẹ̀. Eléyìí tí mo mú wá lónìí tuntun ni o, àjá àbalẹ̀ ni. Kódà èmi gangan fún ara mi mo fẹ́ ṣe fúnra mi ni, torí tí wọ́n ní ẹni tó dáṣọ fún èèyàn tààrà ẹ̀ ní ẹ jẹ́ ká kọ́kọ́ wò. Èmi gangan mo fẹ́ ṣe iṣẹ́ yìí fúnra mi. Mo fẹ́ ṣe é, mo wá fẹ́ kẹ́yin olólùfẹ́ mi náà jẹ àǹfààní ẹ̀. Nínú ẹ̀kọ́ tí àwọn bàbá wa kọ́ wa, tí n bá fẹ́yìn náà níbẹ̀ kò tí ì burú jù, torí pé ẹnìkan ò láyé. Tẹ́nìkan bá lòní, ẹnìkan ó mọ lọ́la ni. Àwọn bàbá wa ní àná, àwa lòní, àwọn táwa náà bá tún bí, àwọn náà ní ọ̀la. Àtòní wa àtọ̀la wa, Ọlọ́run ò ní jẹ́ kó dàrú mọ́ wa lọ́wọ́. Eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ bíbò àṣírí tipátipá. Ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀, torí iṣẹ́ tá ti ṣe rí ni tó dẹ̀ dájú, àmọ́ Elédùmarè dájú jùlọ. Mo lẹ̀ ń wò yìí, ní tí a ti ṣe rí ni, mo wá fẹ́ tún ṣe. Mo fẹ́ kẹ́yin olólùfẹ́ mi náà tún jẹ àǹfààní iṣẹ́ yìí. Eléyìí yàtọ̀ sí ká máa wá irọ́ káàkiri. Wọ́n bá sì lọ tọrọ bíbò àṣírí lọ́wọ́ èṣù, ẹ mọ̀ pé èṣù ò ní fúnni ládìẹ ẹ̀sìn kó má gba odidi ẹni lọ́wọ́ ẹni. Kí lá ń pè lódidi ẹni? Òun náà ni èèyàn. Nígbà tó lọ sọ́dọ̀ àwọn wèrè tọ̀hún, tí wọ́n á ṣe iṣẹ́ owó fún ẹ. Ó ṣẹ̀ mọ̀ pé ó kú rèwerèwe. Kí ló dé tí babaláwo náà ò ṣe fúnra ẹ̀? Ó mọ ìjìyà tó wà ńbẹ̀ ni. A ní ò fẹ́ràn owó, kò sẹ́ni tí ò fẹ́ràn owó. Àmọ́ ẹ jẹ́ ká rọra wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. À ń wá ayé lóòótọ́, àmọ́ ẹ jẹ́ ká rọra wá ayé. N tí ò ṣe tiwa ká má gbélé wa lọ́wọ́. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, wọ́n máa ń pa òwe kan. Wọ́n ní awó ti ojú ọ̀gbẹ̀rì, awó ti ara ọ̀gbẹ̀rì là. Awó ti ara ọ̀gbẹ̀rì là. Kí ni ìtumọ̀ awó ti ara ọ̀gbẹ̀rì là? Ni pé babaláwo ò lè ṣiṣẹ́ yìí fúnra ẹ̀, ó ti mọ ìjìyà tó wà ńbẹ̀. Tó bá wá ṣe fún ọ, pé ọmọ yóò máa gbowó lọ́wọ́ ẹ. Ó lè ní o kọ́lé fún òun, kó ra mọ́tò fún òun. Ó kú mọ̀ pé o ò ní pẹ́ tí wàá lọ nínú ayé. Ṣó wá là àti àbí ò là? Ó ti là. Ẹ má jẹ́ ká wáwàkúwà. Eléyìí yàtọ̀ sí oògùn owó, bíbò àṣírí. Bíbò àṣírí tó múnádóko ni, tó confirm. Kí ni nǹkan tí a máa lọ wá? Àkọ́kọ́ ni wọ́n fi lọ wá ẹ̀rí ọkàn àgùntàn complete ẹ̀ báyìí, àti ẹ̀dọ̀ fùkù complete ẹ̀ báyìí. Bá mi wá ọkàn àgùntàn, ẹ bá mi wá, mo lẹ̀ ń wò yìí. Ẹ bá mi wá ìsasùn tó tóbi dáadáa, ìsasùn tó tóbi dáadáa, ẹ bá mi wá. Ẹ bá mi wá àfòmọ́ bòtújẹ̀, àfòmọ́ bòtújẹ̀, ẹ má jẹ́ kó kanlẹ̀. Tútù ni ẹ jẹ́ a wá, kó lè fún wa ní nǹkan tá a bá fẹ́, kó lè fún wa ní nǹkan tá a fẹ́. Àfòmọ́ bòtújẹ̀ tútù. Àfòmọ́ afẹ́ lóru tí a mọ̀ sí àjẹ́ òbàlé tútù. Ewé ajé tútù. Ewé sáwóré pèpè tútù. Àti ewé kànáfùsó tútù. Gbogbo tá a fẹ́ lò tútù ni. Àti ata ìṣẹ̀mbáyé mẹ́rìndínlógún. Ata ìṣẹ̀mbáyé mẹ́rìndínlógún. Àti ewé ẹ̀fọ́ ìṣẹ̀mbáyé. Ewé ẹ̀fọ́ ìṣẹ̀mbáyé àti ewé ọ̀dúndún. Ṣé ń kà á? Ṣé ń kọ́lẹ̀? Ewé ọ̀dúndún, ewé ẹ̀fọ́ ìṣẹ̀mbáyé, tẹ̀tẹ̀ ìṣẹ̀mbáyé ni o.
ata ìṣẹ̀ǹbáyé mẹ́rìndínlógún, àfòmọ́ bòtújẹ̀, àfòmọ́ làpálàpá àti àfòmọ́ afẹ́lóru, ewé ajé támọ̀ sí ewé sẹfúnsẹfún àti ewé sáwúrẹ́ pèpè pẹ̀lú ewé tanákosó. Ṣé ń kọ sílẹ̀? Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n máa pè mí, wọ́n ní àwọn nǹkan tí mo sọ yẹn àwọn ò kọ́, àwọn ò rántí kọ́, kí n dákun kí n tún sọ fáwọn. Tẹ bá pè mí sírú ẹ̀, ẹ má bínú o, mi ò ní dá yín lóhùn. Torí pé kí gbogbo ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa, òun náà ni mi ò fi kan pè kan. Tá bá ti ń wo prógámù yìí, ẹ jẹ́ ká máa kọ àwọn nǹkan yìí sílẹ̀ torí yóò padà wúlò fún wa. Kì í ṣe gbogbo nǹkan náà là á gbé sórí. Ṣé tàwọn ọmọ tí ó lọ skúù ni àbí bá ṣe sanwó ilé, bá ṣe fẹ́ lọ síwájú, ṣé látún wá kó ilé náà sórí? Ẹ jẹ́ ká máa kọ sílẹ̀, á lè ṣàǹfààní fún wa nígbà tí a bá fẹ́ lò ó. Ẹ dákun bá mi share prógámù yìí kó ká ilé kó ká oko, ẹ share ẹ̀ fọ́rẹ̀ẹ́ torí àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe mí, báànú tèmi náà ṣe ń ṣe Ọlọ́run. Ẹlòmíì á kàn máa wá wa kú wa ni, ní tí ò sọnù là á máa wá káàkiri. Ṣé torí àádá ilé ayé yìí náà? Ẹ jẹ́ ká wá a níwọ̀nba. Ẹ rí àwọn ewé yìí, ṣé ẹ ti wá àwọn ewé yìí? Á wá lo àwọn ewé yìí papọ̀ ni. Ewé ọ̀dúndún, ewé àtasẹ̀ǹbáyé, àfòmọ́ bòtújẹ̀ támọ̀ sí àfòmọ́ ewé ìyálóde, àfòmọ́ ewé afẹ́lóru, ewé tanákosó, ewé ajé támọ̀ sí ewé sẹfúnsẹfún. Gbogbo àwọn èròjà yìí ẹ jẹ́ ká lọ̀ ọ́ kó kúnná, ẹ jẹ́ ká lọ̀ ọ́ kó kúnná. Bá ti wá lọ̀ ọ́, á lọ̀ ọ́ papọ̀ mọ́ àtasẹ̀ǹbáyé yìí ni o. Ṣé rí odidi kiní yìí? Òun náà ni à á lò. Odidi bí mo ṣe mú lọ́wọ́ yìí, òun náà ni a máa lò tó jẹ́ ti àgùntàn, tó jẹ́ ti àgùntàn. Tá bá ti wá sè é, tó bá ti jiná, a lè gé kéékèèké o, a lè gé sí 16 tó bá wù wá, a gé sí 16, a lè gé kéékèèké kí ó lè jiná dáadáa. Tó bá ti wá ṣe báyẹn tán, tó ti jiná, bàbá, ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share prógámù yìí, ẹ bá mi like, kí ẹ comment. Tó bá ti wá ṣe tó bá ti jiná, á ti sè é, ó ti jiná dáadáa. Ẹ má bínú, á lọ ewé, á lọ owó tí à ń ná, ọba owó tí à ń ná, á lọ papọ̀ mọ́. Orílẹ̀-èdè tẹ́yin bá wà, ní ọ̀dọ̀ tiwa ń bí, ọba owó wa ní, á lọ owó ẹyọ kan, á lọ mọ́ tí ó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́ dáadáa. Tó bá ti wá lọ̀ tó ti kúnná, ẹ jẹ́ ká wá sè é kó jiná. Tó bá ti jiná, á wọ aṣọ funfun. Ẹ jẹ́ ká lọ rá aṣọ tuntun tó jẹ́ funfun. A lè ra aṣọ white ká gbé fún tailor kó bá wa rán. Ẹ pé Mùsùlùmí ni wá, ẹ lè wé láwàní tàbí kẹ́ ẹ dé fìlà funfun. Tẹ́ pé Christian bá ní wá, aṣọ tí a máa ń wọ̀ yẹn, ẹ lè dé àmùrè, ẹ lè dé àmùrè, kẹ́ tó wá dé fìlà tí a máa ń dé yẹn nínú church. Kódà tó bá jẹ́ babaláwo ni wá, àti babaláwo, àtàfáà àti ẹ̀yin pásítọ̀, gbogbo wa a jọ ń wọ aṣọ funfun. Aṣọ funfun ń ṣẹbọ o, kì í ṣe ẹbọ rárá. Ẹ wọ aṣọ tó wù yín dáadáa, ẹ wá su òṣùká aṣọ funfun. Orí òṣùká yìí la wá gbé ọbẹ̀ yìí kà. Bá ti wá gbé kalẹ̀ tó ti tutù dáadáa, á wá tilẹ̀kùn mọ́rí. Á sọ fún Ọlọ́run pé nǹkan a fẹ́ ni eléyìí. Pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn tọ́lọ́run kú lé ayé lọ́wọ́, àdúrà wọn gbà. Àwa náà ò rí nǹkan gbé ṣe nínú ayé. Ọ̀pọ̀ kọ́ lóògùn, oògùn ò pọ̀, oògùn ò ní fẹ́ filẹ̀. A ní jù báyìí lọ lórí ètò yìí lónìí.
tó bá dìgbà míì màá tún eléyìí tó yàtọ̀ sí eléyìí wá. Orúkọ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà.